Yorùbá TV. Kí gbogbo àjàre ìkànnì Wọ̀kìlùmọ̀ Yorùbá TV. A tún ti mú nǹkan tuntun wá o, mo fẹ́ kẹ́ ẹ wò ó, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbọ́, mo fẹ́ kẹ́ ẹ bá wa subscribe. Kí ni ń ṣẹlẹ̀ láàrin àwọn àgbààgbà ránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà? Mo fẹ́ kẹ́ ẹ gbọ́, èyí tún gbẹnu tán o. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀? Orí ti gbó, mi ò gbọ́dọ̀ wá, mi ò súre kankan fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àwọn tó lu alọ́pàṣùn ní pín Àkúrẹ́ tán gbẹ. That's what please. Olúwalọ. Him and Hezekiah. That they covered dead body. Ìyàwó ẹ̀ lálàgbẹ̀ ṣòkú jáde ta. The wife now had a dream that that dead body was Àwọn outside. Hezekiah mọ̀ wípé. Hezekiah, they don't know that. Jẹ́rẹ́ ìbájú mo bá wí o. He's talking about the general evangelist. Tí ló bá ti bí. If you're offended, Ojú mo bọ̀ sọ́rìn mo gbé wáyà lọ. is what is wearing that is putting on from heaven. Àpáta ló ń gí lèmi. That is a rock himself is a tree. Mo mọ tí mo ń sọ. He knows what he's saying. Ẹbí Hezekiah léèrè. Ask Hezekiah. Kí ló fà á tí mo wá síwájú ẹ̀ ní 2019 tó fọ́ gbá mi lórí? What caused it? What made him in 2019 when the prophet came to his place? He used his hand to slap his head. Ẹwà àwọn èèyàn tí Hezekiah ti báyé wọn Look jẹ́. at so many people that Hezekiah have already spoiled their life. Gbogbo Hezekiah He lóòótọ́. used to collect somebody's Tó clothes. bá ní kò rí bẹ́ẹ̀ kó bọ́ ta. If he says it's not like that, let him come outside. Ṣùgbọ́n Ọlọ́run á tú sí gbogbo. God is going to make your sin. Ẹjẹ́ sàmì. Hey! Ó wó ìyàwó mi títí títí. He look at mommy very well. Ó ń ṣe dáadáa ni. Ó fi ẹ́ dàbí wípé àwọn oníṣẹ̀ṣe gan ṣé wọ́n fẹ́ bẹ́ta wọn àbí báwo ni? Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run pàápàá jùlọ nínú ìjọ CAC Christ Apostolic Church táwọn kan ń dárúkọ wọn. Ṣó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí tiẹ̀ ń jà rìnrìn lásìkò ní Nàìjíríà rèé láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run. Àwíkóńkó jáde tán, òun náà jáde síta, Andrew náà jáde tán, ó jáde síta, àwọn ìránṣẹ́ Ọlọ́run kan náà ti jáde báyìí, wọ́n ti bẹ̀rẹ̀ sí tú àṣírí ara wọn. Ẹ̀yẹn tẹ̀lé mi ká lọ kẹwàá bá kẹwàá bọ̀ ní ìkànnì Wọ̀kìlùmọ̀ Yorùbá TV kẹwàá wò nǹkan tó kẹwàá gbọ́ kẹwàá wò nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ̀yẹn wò ó. Ọjọ́ tí mo sọ ní Òkè Igbó wọ́n fà lọ fà bọ̀ nígbà tí ó tó àkókò kan olórí olóró yẹn gan ló wá bá mi, ó ní ọkùnrin kí ló gbé sínú, kí ló gbé mi, mo ní mo gbọ́ Ọlọ́run bàbá mi, mo gbọ́ Ọlọ́run ọmọ mi, mo sì gbọ́ Ọlọ́run ẹ̀mí mọ́ mi, mẹ́tẹ̀ẹ̀ta ní gbénú mi, ó sì ju ayé àti ọ̀run lọ. Mi ì rí iṣẹ́ awo kan lábẹ́ ọ̀run yìí bàbá, mi ì rí iṣẹ́ awo kan, mo tún fi gbogbo ẹnu sọ tó ní agbára tó Jésù. Àjẹ́ ńkọ́? Àjẹ́ ṣé kí n lọ pa àwọn àjẹ́ wá fún yín bì? Bàbá. Tí Ọlọ́run ti lò mí fún, ẹ bá mi wò wọ́n wá. Ẹ bá rí tòsí tí mo ti. Ẹ fẹ́ lọ kájẹ wá. Jájẹ́ ń kó bí méjì wá fún yín nú wọn. Ẹ fẹ́ lọ kó wá. Lọ pé Naomi pé ọmọ tí Olúwa mú ní ìjẹta kọ́ yẹn. Lọ pé wá. Àjẹ́. Àwọn tó ń bọ̀ ìgbà ìbọra ni wọ́n lè jàjẹ́. Àjẹ́. Àwọn tí mo ní kọ́ lọ pé wáì. Rúkà ti lọ. Ẹni yìí 3,000 years ló lò pẹ̀lú ẹbọra. Àjẹ́ òun gan tún àwọn àjẹ́ ń tẹríba fún. Ó dùn mí pọ́n ní ó ti lọ. Òun mo bá sọ lórí fóònù lẹ́ẹ̀kan. Mo lè pé kó máa bọ̀. Bàbá ẹ pè. Fún mi fóònù pé ẹsẹ̀ tí mo ṣàlọ́ ní nọ́mbà ẹni nọ́mbà rẹ evangelist ṣẹ̀ ẹ pè fún mi, ó ti di evangelist báyìí. Bàbá. Àjẹ́ ẹni àjẹ́ ńkọ́ wọn bí ìyáláyà àjẹ́ dá. Bàbá mo tún sọ èmi àṣẹ òní Olúwa tó mi wò wọn bí ìran àjẹ́ kan dá ó kò mí lójú. Bàbá ẹ dúró kí lẹ gbẹ́kẹ̀lé? Mo gbẹ́kẹ̀lé Jésù, mo gbẹ́kẹ̀lé Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́. Agbára ń bẹ nínú ẹ̀, ó ṣagbára tó dàbí ti Jésù. Kì í sọ̀rọ̀ orin lásán, kò ṣagbára tó dàbí ti bàbá. Bọ́lá ń ṣe lọ Apostle Ayọ̀ Babalọ́lá ni mò ń gbàdúrà fún gbẹ́mi. Orí ti gbó, mi ò gbọ́dọ̀ wá, mi ò súre kankan fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. He is not blessing so many Àwọn tó lu people. alọ́pàṣùn ní pín Àkúrẹ́ tán gbẹ. That's what please. Olúwalọ. Him and Hezekiah. That they covered dead body. Ìyàwó ẹ̀ lálàgbẹ̀ ṣòkú jáde ta. The wife now had a dream that that dead body was Àwọn Hezekiah outside. mọ̀ wípé. Hezekiah, they don't know that. Jẹ́rẹ́ ìbájú mo bá wí o. He's talking about the general evangelist. Tí ló bá ti bí. If you're offended, Ojú mo bọ̀ sọ́rìn mo gbé wáyà lọ. is what is wearing that is putting on from heaven. Àpáta ló ń gí lèmi. That is a rock himself is a tree. Mo mọ tí mo ń sọ. He knows what he's saying. Ẹbí Hezekiah léèrè. Ask Hezekiah. Kí ló fà á tí mo wá síwájú ẹ̀ ní 2019 tó fọ́ gbá mi lórí? What caused it? What made him in 2019 when the prophet came to his place? He used his hand to slap
Vanessa mi. Hey! Ó wo ìyàwó mi títí. He look at mommy very well. Onídàájọ́ ń ṣe dáadáa ni. He now asked mommy that his mommy a dreadlock Mo bá sọ fún woman. ìyàwó mi. He now told mommy Ìyá that alágbára lọ́pọ̀ ẹ̀kọ́ lọ́ra. that your husband is a powerful person. Be careful with him. Ẹ̀yin èèyàn ẹlẹ́yìn tí yín o. People, let us open our ear. Ẹ bá ní òsì ìrántí Ọlọ́run. Anybody that said that there is no servant of Orí ẹ̀ God, ló burú. it is the person's head that is unfortunate. Orí ẹ̀ ló burú. The person's head is unfortunate. Bíbélì sọ pé The Bible says, mo mọ àwọn tèmi. I know my own, Àwọn tèmi sì mọ̀. and my own they know me. Ẹ̀yin èèyàn gbọ́. People here, Ìjọba òun fi agbára wọ̀. the kingdom of God is not by force. Táyé ìgàn òun gbàgbá láàbì gbà. Even these words are going to use force to collect it. Ọ̀pọ̀lọpọ̀ yúùtù ló wà, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní jẹ́nẹ́ ìbàjẹ́ yìí ń kó kiri, ó ti bá gbogbo wọn sùn tán. So many women that the general evangelist is taking up Ọmọ on that ẹ̀ka has already jẹ́nẹ́rẹ́ started. ìbàjẹ́ ọmọ ẹ̀kan wá sọ̀tọ̀ mi ní ọdún tó lọ. Wọ́n ti sọ fún Olúwa ní kí n sọ pé wòlíì ẹ̀sìn káyọ̀ gbogbo lé ọkiri ó ní bẹ́ẹ̀ ni tó bá ní òrí bẹ́ẹ̀ kan já kọ́ àwọn lọ́kọ̀ọ̀tù. One of the children of Hezekiah came to the prophet's place, and the prophet told him that Hezekiah is using pennies to chase you up and down. He said, yes, this is a lie. Come outside. Ọlọ́run pẹ̀lú ọ̀tọ̀. God called Ọmọ him ti through sọ you, ìpè. but you have lost the calling. Ìkan wà tó ń pè láṣẹ òní. Wọ́n lẹ́sìn káyà kí ọmọ yẹn ń dì. Ó ń lérí ó ń lé kan lórí burúkú tó wọnú pósí kiri. He said Hezekiah put out in somebody's vagina. He's busy dragging up and down. He's sleeping inside the closet up and down. He's at Esther, okay. Look at what the Lord told him as he was coming. Olúwa ló fi ń wá kíra The Lord said they are using it to look for crowd. owó kìkì. They are looking for fame. Ẹ̀yin olórí ikú. Unfortunate people. Ojú ò ti sí èsì. You are not. GSC is not ashamed. Ọdún náà Babalọlá ni màá gbé máa dójú ti sí èsì. Babalola already know that you are going to put CC to shame. Ó dun àkóso àbọ̀ ọlápò gbàgbà Abẹ́síkáyà. Very painful for Apostle Ayodele Babalola that he hand over power to Hezekiah. Ẹlẹ́jì yín dáadáa. Open your ears very well. He's not saying that anybody should follow Mi ò him. ní pọ́blẹ́mù ní mi. Just one problem, a problem does not happen. Ojoojúmọ́. Every day. Ìyọ̀run fagbá ẹ̀rọ náà yé. And God is showing his power in his life. Ilé ìyàtọ̀ àwọn bí láàárọ̀ ẹ̀rọ ẹgbẹ́ gbà. Even overseers. abẹ́rẹ́ po gbẹ̀nù tán láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà irú àwọn ọ̀rọ̀ tó ń jáde yìí yóò máa jẹ́ kí ẹ̀rù máa bà àwọn èèyàn kọ̀ọ̀kan láti nígbàgbọ́ nínú Kristẹni. Ẹ jẹ́ kí n sọ báyìí, yóò máa jẹ́ káwọn èèyàn kọ̀ọ̀kan máa nígbàgbọ́ wọn ní nígbàgbọ́ nínú àwọn pásítọ̀ kọ̀ọ̀kan. Torí tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ sìn nínú Christianity lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn èèyàn ti ń rí wípé ṣé ìṣẹ̀ṣe gan-an ṣé ọ̀fẹ́ ìbẹ́ta Christianity, nígbà tó jẹ́ wípé oríṣiríṣi nǹkan là ń gbọ́ nípa wọn. Àwọn míì wọ́n á lo agbára, wọ́n á lọ gba agbára lọ nísàlẹ̀ omi, àwọn míì máa lọ gba agbára níbì kan. Normally èmi ni mo wá wò wípé ẹ̀sìn Kristẹni tá àti ẹ̀wà ń pariwo ìgan ṣé bá ṣe ń ṣe níbi tí wọ́n ti mú ẹ̀sìn yẹn wá rí. Torí nǹkan tán pè ní doctrine change gan, doctrine change. Ẹ̀yẹ tó gbọ́ nǹkan tí bàbá yìí sọ, kẹ́ gbọ́ nǹkan tí bàbá yìí fẹ́ sọ. Ẹ bá mi ká lọ kẹ́ gbọ́ nǹkan tí bàbá yẹn náà tó fẹ́. Ọjọ́ tó ogun bá ti jẹ́ lórí mi màá bọ́ sórí social media màá ya bíbélì màá ní kò sọ lọ́mọ olórí àjẹ́ kó jáde. ẹ bẹ̀rù emèrè. Emèrè bàbá ẹrú o sì bá yín. bàbá ọjà ẹjẹ ń bèrè kẹ. ọjọ́ tẹ bá tún fẹ́ padà wá màá kó àjẹ́ síbí dẹ̀yìn. Sani kọ́ máa sọ ọdún tó ti wà nú àjẹ́. ó wà lẹ́nu gbọ́sẹ̀ yín wò. bàbá ẹ dúró mo fẹ́ bèrè nǹkan kan tẹ́ni lè dáhùn ṣe é bẹ̀rù ayé. Ta ló ń jáyé? Ta ló yóò jẹ ayé níwájú ayérayé? ẹ kàn sọ pé ẹ bẹ̀rù ayé ẹ sọ mi ò bẹ̀rù ayé. Ṣẹ́yìn náà ti gbọ́, ó jẹ́ nǹkan tó burú jáì kẹ́nìkan máa sọ pé òun ò bẹ̀rù ayé. Ṣé n rò pé bàbá ìmọ̀ nǹkan tán ń pè láyé sá? Ṣé wọ́n rò pé àjẹ́ oṣó emèrè ni àwọn yẹn gangan náà ń pè láyé ni? Ayé mo bẹ̀rù rẹ o, ayé ẹ dákun mo bẹ̀ yín, ẹ má jẹ́ ń tẹnugbó bí ọwọ́ o. Kò sí ẹ̀dá kankan, Jésù gan bẹ̀rù ayé.
wọ́n wá sọ pé ta ní jẹ́ ayérayé níwájú ayé. Ẹ tún gbọ́ síwájú kẹgbọ́n nǹkan tí bàbá yìí tún sọ. Ayé mo bẹ̀rù yín o, ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ o. èmi mà bẹ̀rù ayé tèmi. mo jókòó láyé lèmi ò gbẹ́dì fáyé. bàbá èmi mà bẹ̀rù ajé mo mà bẹ̀rù emele. bàbá. ayé ibo níbo ló ń jẹ́ ayé níwájú Jésù? Ta ni ayé níwájú ayérayé? Kí lẹ gbé mi? Jésù ni. Agbára ẹ̀mí mímọ́ ó ń gbénú mi. Bàbá mi Ẹ̀sìkáyà máa ń kọrin kan, ẹni tí ń gbénú mi ó jáyé àtọ̀run lọ. Jésù tó ń gbénú mi. Bàbá mọ̀ pé àwọn bímọ kan, àwọn ló fi ọ̀nà hàn wá. Mo sọ fọ́lọ́run pé mo fẹ́ le ju bàbá Ẹ̀sìkáyà lọ. Ẹ sọ fọ́lọ́run bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Olúwa, mo fẹ́ kó fún mi ní ìṣẹ́po 14 tó gbé sínú Ẹ̀sìkáyà. Ṣé bí gbogbo wa mọ ẹni tán pè ní Prophet Ẹ̀sìkáyà lórílẹ̀‐èdè Nàìjíríà? Prophet Ẹ̀sìkáyà mọ̀ tó ní ẹnìkan mọ̀ tó ń bú. Ìyẹ́sẹ̀ mọ̀ pé ẹnìkan tó ń bú Prophet Ẹ̀sìkáyà. Bọ́rọ̀ ìbá jẹ́ tòótọ́ bó bá jẹ́ irọ́, torí kí ní ìṣókùnkùn sí ọ̀pọ̀lọpọ̀ wa o. Evangelist CAC pé ẹnìkan ní kinní kan, but ẹni pé bàbá Ẹ̀sìkáyà bàbá ò jáde rárá, because kò sí nǹkan tí bàbá fẹ́ jáde fún, kò jáde rárá, bàbá ò jáde because láti lè sọ pé ẹnìkan bú mi, ẹnìkan ṣe kinní kan. Àwọn ọmọ bàbá tó jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan, àwọn yẹn náà ń fún ẹnìyẹn lésì. Nígbàgbọ́ tèmi, gbogbo nǹkan tí pásítọ̀ yẹn sọ nípa wòlíì Ẹ̀sìkáyà kò lè rí bẹ́ẹ̀, kò lè rí bẹ́ẹ̀. Mi ò wá nǹkan méjì, mo fẹ́ dúró di ìsọjí ìgbà kẹyìn. Ẹni tí ń gbénú mi ó jáyé àtọ̀run lọ, kò kú ọ bẹ́ẹ̀ ni ó sùn. Ipá nínú ipá, kò kú ọ bẹ́ẹ̀ ni ó sùn. Inú mi ló fi ṣe bùgbé. Jésù tó ń gbénú mi ó jáyé àtọ̀run lọ. Bàbá ẹnìkan mọ̀ tí ń tẹ̀lé arákùnrin bọ̀. Ẹ jẹ́ kán máa bọ̀. Wọ́n wàá sọ fún yín bí wọ́n ṣe jẹ́ ńgbà kan rí. Kì í ṣe ọ̀rọ̀ tẹnu. Ọ̀rọ̀ wọn ni wọ́n wí wọ́n pé kọ̀ àjẹ́, a máa mú wọn ṣeré ni. Ẹnìkan mọ̀ tí méjì lè máa ọjà bẹ́yẹ ọkàn náà ni. Ẹnìkan mọ̀ tí ń bọ̀. A máa mú wọn ṣeré ni. Gbogbo àtẹ̀bọ, àtògùn, àtàṣàṣí, àtàránsí, àkàràgbá, àtẹ̀tọ́ fi wá fínlẹ̀ gbogbo tí wọ́n ṣe láti 2006. Èmi ni Ọlọ́run fún ní ìṣẹ́gun lórí wọn. Àwọn wọn kú kankan ìgbà tó di wípé ọwọ́ Ọlọ́run lé lára wọn, oníkálùkù wọn withdraw. Wọ́n withdraw ni. Mo ti confront eégún wọn rí ìlú ìdàdà. Mo ṣe ń rí bẹ́ẹ̀ ṣe ń sọ lórí social media náà mo tó bá yín. Mi ò inú mi dùn wípé ẹ wá interview mi láti mọ̀ ká bá yẹ pé bóyá ohun tẹ́ ẹ̀ ń wò yẹn edit ẹ̀ ni. Èmi àṣẹ òní náà ni mo tún sọ. Kò sí agbára kan tó borí agbára Jésù. Kì í ṣe pé mo gba pásítọ̀ ní pẹ̀lú Bíbélì, mo gba pásítọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́, mo kàn tó kọ sínú ẹ̀. Ṣé rí ibi tí mo ti dàgbà ní Èkó? Ní Èkó wọ́n kọ́ wa wípé àwọn tó train mi wọ́n sọ pé o ò gbọ́dọ̀ gba nǹkan kan gbọ́ lẹ́yìn orúkọ, lẹ́yìn nǹkan tó bá rí. Àwọn tó train wa lẹ́kọ̀ọ́ má gba nǹkan lẹ́yìn nǹkan tó bá rí. So spirit yẹn ni mo fi ń ṣiṣẹ́ ìránṣẹ́. Mi ò gba nǹkan mi gbọ́ lábẹ́ ọ̀run yìí lẹ́yìn orúkọ Jésù. Orúkọ Jésù tí dùn tó, ògo ni fún orúkọ rẹ̀. Òótọ́ banújẹ́ àtọ̀gbẹ, ògo ni fún orúkọ rẹ̀. Mo gbọ́ ìtàn kan nílùú Ẹ̀fọ̀n Alààyè. Ó wà nínú tó jẹ́ kí n pinnu pé mo gbọ́dọ̀ wọ Ọlọ́run bó ṣe wà. Nígbà ayé Apostle Joseph Ayọ̀ Babalọ́lá, wọ́n fẹ́ ṣe ìsọjí, wọ́n wá tún fẹ́ ṣe orò. Wọ́n ní kí Babalọ́lá pa ìsọjí rẹ̀ mọ́, àwọn fẹ́ ṣe orò. Babalọ́lá ní òun ò lè pa ìsọjí mọ́ torí pé Olúwa ló rán òun. Èmi ní tiyín tó tọ́, ṣe mọ̀ pé àwọn èèyàn abẹ́rù wọn ní fẹ́ jáde nítorí orò. Ṣùgbọ́n Babalọ́lá àti àwọn ọmọ ẹ̀ wọ́n bọ́ta lọ́jọ́ náà. Wọ́n ń gbàdúrà lọ bí tí wọ́n ti ń lọ ń gbòòrò, wọ́n bá pàdé àwọn olóró ní oríta kan. Ìlú Ẹ̀fọ̀n Alààyè lọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Wọ́n ṣe pàdé àwọn olóró ní oríta kan.
làwọn olóró bá yọ oògùn síta. Ṣé ẹ gbọ́ pé Babalọlá ṣó gbọ́ pé a ní kẹ́nikẹ́ni má jáde a fẹ́ sọ̀rọ̀? Babalọlá náà dá wọn lóhùn pé ṣẹ́yìn ò gbọ́ pé mo ní mo fẹ́ ṣèsọjí kẹ́ má sọ̀rọ̀. Ọ̀rọ̀ tá à ń sọ yìí fẹ́ dàbí ìtàkùrọ̀sọ. Wọ́n bá fa oògùn yọ bí eré bí àwàdà, wọ́n kó bo Babalọlá wáì. Ẹni tó kó bo Babalọlá sì gan lórí òró. Mo ti ṣe gan tó bá pọ̀ nìkan ló gan ìbá tún sàn. Gbogbo àwọn tí wọ́n jìjọ jáláwo oníkálukú wọn gan. Tẹ́ bá dé Ẹ̀fọn Aláàyè ẹ béèrè àdúgbò kan bẹ̀, orúkọ tó ṣẹlẹ̀ náà fi sọ àdúgbò yẹn ló kọ. Ṣé ń gbọ́ mi? Bọ́n ṣe gan síbẹ̀ nígbà tí ilẹ̀ mọ́, obìnrin kan ló ń wọkọ̀ ẹ̀ kiri inú wọn. Gbogbo wọn wà lóríta ń bẹ̀, Babalọlá ti fi wọ́n lẹ̀ lọ. Obìnrin kan wá wọkọ̀ ẹ̀ kiri inú wọn ló bá rí láàrin wọn. Bàbá alágbájá bó ṣe dìímú ló bá ta gìrì, jálọlé bó ṣe ń délé ìyẹn sọ pé òun náà rọkọ òun ó ló wà lóríta. Lọmọnì rẹ ṣé ẹ mọ èdè Èkìtì? Lọmọnì rẹ mi mọ bí mo ṣe ọlọ́ni lọ́ba bẹ̀ sí lọ ké ọlọ́ni lọmọnì rẹ o. Tẹ́ bá dé ibẹ̀ yẹn lénìí, oríta yẹn ni wọ́n ń pè ní oríta ọlọ́ni mọ́ni. Ìyẹn túmọ̀ sí pé eléèyàn kò lọ́mọ èèyàn tí agbára yẹn bá ṣiṣẹ́, tí Babalọlá wa tó ṣiṣẹ́, kí ló sún mi tí mi ò ní wá? Kí ló sún mi tí mi ò ní gbé e lọ́wọ́? Kí ni mo fẹ́ wò tí mi ò ní wọ́ Ọlọ́run yìí? Agbára Jésù sì wà síbẹ̀. Àwa ènìyàn la fún ní ètùtù àti àdúrà tó yẹ. Tá a bá ṣètùtù Jésù fún, a rí agbára rẹ̀ gbé. Ìtùtù Jésù náà ni pé ká rìn ní pípé pẹ̀lú ẹ̀, ká sì dúró nínú tìrì nínú àdúrà. Ohun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run ni pé ayọ̀lé àdúrà. Àrùn wa nìyẹn. Ẹni bá lè máa fi àkókò àdúrà lẹ̀ tó ń lo wákàtí pẹ̀lú Olúwa lójoojúmọ́, tó ò sì béèrè nǹkan táyé, tó ń béèrè nǹkan tọ̀run, ó di dandan kó rọ́ Ọlọ́run. Kó rí Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ Jésù. bàbá tẹ́ bá wò dáadáa, kí ló bí teégún? Ẹni teégún kan ṣẹlẹ̀ ní ìlú yìí. Ọjọ́ yẹn ó ti pẹ́, mò ń drive bọ̀ ni, lọ́jọ́ yẹn ó wá jẹ́ alẹ́ wọ́n ní kẹ́nìbọ̀dì má jáde. Èmi wá ń drive bọ̀, kò síná, wọ́n ti pa gbogbo náà lù. Bí mo ṣe wọkọ̀ bọ̀ lọ́jọ́ yẹn nìyẹn. Nígbà mo kò wọ́n ni mo rí wọn kù ní roundabout. Bí mo ṣe rí wọn kù, àwọn bíbí wọ́n ní kí n paná mi. Mo paná, mo kàn dìímù ẹ̀. Wọ́n ní pátápátá. Mo bá sọ fún wọn pé ẹ lè ní paná. Òfin ìjọba ni pé ẹni bá ti ń kọjá lójú pópó kó tanná mọ́tò lálẹ́. Ẹ̀ẹ́dẹ̀ lè sọ pé kí n paná torí pé mò ń kọjá lójú pópó. Bí n tẹ́ ẹ gbé tí ò bá fẹ́ iná kò ní bọ́ sí pópó. Ṣé wọ́n gbọ́ pé wọ́n ní kọ́fíù ni? Èmi ò bẹ́ẹ̀ bá ní ẹni kọ́fíù kò mú èmi. Tẹ́ bá ní kó má rìn kò mú èmi. Òṣàyìn ni yóò má wọn tó ní kó má rìn. Èmi náà ni yóò má wọn tó ní. Nígbà tá a fà lọ fà bọ̀, eégún yẹn gan ló sọ pé ẹ jẹ́ kó máa lọ. Eégún sọ pé kẹ́ máa lọ. Eégún yẹn ni ẹ kó lọ ní ẹjọ́ máa lọ. Mo dé ọ̀rá drive tèmi náà kúrò níbẹ̀. Ibi kan tí mo tún lé lọ́kọ̀ wọn tún ti bá wọn pàdé ní ìlú tí Òkè Láńgbòdo wà yìí ní ọ̀nà Oǹdó. Òkègbó tí mo wọbẹ̀ lóru. Òkègbó? Bẹ́ẹ̀ni. Òkègbó burú díẹ̀. Bó lẹ ṣe wọbẹ̀? Even gan orí Òkè Láńgbòdo mo lọbẹ̀. Wọ́n ní ibì kan wà níbẹ̀ tí wọ́n kì í wọ̀, tí wọ́n ń pè ní ọjà àwọn iwin. Wọ́n ní wọn kì í pariwo ń bẹ̀. Agijù dákẹ́ rọ́rọ́. Yes, wọn kì í pariwo ń bẹ̀. Ibẹ̀ láti lọ kí hallelujah 21. Wọ́n ní ẹni bá pariwo ń bẹ̀, àwọn iwin máa nà jáde. Àárín iwin kankan tó nà wá. Ẹ lè lọ pariwo ń bẹ̀. A lọ pariwo ń bẹ̀. Yóò sí iwin kankan. Àdẹ̀wà retí ẹ̀yin iwin ẹ jáde o. Àárín iwin lórí òkè ní igbó Irúmọlẹ̀, ní Òkè Láńgbòdo, ní Òkè Gbóǹbẹ̀, ní ìlú yẹn ibẹ̀ la lọ. Ọjọ́ tá a lọ, ọjọ́ òru mo fi wọlé síbẹ̀. Wọ́n ní wọ́n ń sọ̀rọ̀. Mo rí àwọn olóró ni wọ́n yọ gbogbo ẹ̀ jáde fìrìfàrà. Eré bí àwàdà. Wọ́n ní apaná mọ́tò, abábọ́lẹ̀. Mo ń sọ nípa ọ̀rọ̀ iná ti pẹ́ díẹ̀, á ti tó 2015 or 16. N bá paná mọ́tò bá a ṣe bọ́lẹ̀ nìyẹn. Fàràfìrì. Kíní kan ṣé ò gbọ́ ọ̀rọ̀ ni àlejò la wá o. Adẹ̀wà ṣe sọjí ìlú yìí ni.
ọ̀làlẹ̀ ládẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ bí mo ṣe wọlé mo ń ti Èkó bọ̀ ni bí mo ṣe wọlé sí ìlú Ìlóru yìí wọ́n fọ ògùn yọ wọ́n ṣe gbogbo ẹ̀ mo bá aṣọ mi náà mo wọ̀ tí n bá ti wọṣọ mi kì í ṣe mi mọ́ ẹni tí ń gbénu mi ju ayé àtọ̀run lọ Jésù lórúkọ ẹ̀. ẹ bá ti wọṣọ yìí pẹ̀lú orí ọ̀fẹ́ Jésù ṣe rí ẹni bá wọ Ọlọ́run yóò rí àìwọ mo gbàṣẹ Olúwa ò túmọ̀ sí pé Olúwa lè lò ẹ́ ọ̀tọ̀ ni pé mo gbàṣẹ Olúwa ọ̀tọ̀ ni pé ó wá Olúwa ẹni wọ Olúwa lolúwa ń lò kì í ṣe ẹni tó gbàṣẹ Olúwa ó lè gbàṣẹ Olúwa kó wàásù ẹni wọ Olúwa lolúwa ń gbé wọ̀ agbára ń bẹ nínú ẹ̀mí mímọ́ Jésù ní gbogbo agbára ọjọ́ tí mo sọ ní Òkè Igbó wọ́n fà lọ fà bọ̀ nígbà tí ó tó àkókò kan olórí olóró yẹn gan ló wá bá mi ó ní ọkùnrin kí ló gbé sínú olóró yẹn gan ló wá bá mi ó ní ọkùnrin kí ló gbé sínú kí ló gbé mi mo ní mo gbọ́ Ọlọ́run bàbá mi mo gbọ́ Ọlọ́run ọmọ mi mo sì gbọ́ Ọlọ́run ẹ̀mí mọ́ mi mẹ́tẹ̀ẹ̀ta ní gbénú mi ó sì ju ayé àti ọ̀run lọ mi ì rí iṣẹ́ awo kan lábẹ́ ọ̀run yìí bàbá mi ì rí iṣẹ́ awo kan mo tún fi gbogbo ẹnu sọ tó ní agbára tó Jésù. àjẹ́ ńkọ́. àjẹ́ ṣé kí n lọ pa àwọn àjẹ́ wá fún yín bì. bàbá. tí Ọlọ́run ti lò mí fún ẹ bá mi wò wọ́n wá ètè bá rí tòsí tí mo ti. ẹ fẹ́ lọ kájọ wá. jẹ́jẹ́ nǹkan bíi méjì wá fún inú wọn. ẹ fẹ́ lọ kó wá. lọ pé Naomi pé ọmọ tí Olúwa mú ní ìjẹta kọ́ yẹn lọ pé wá. àjẹ́ àwọn tó ń bọ̀ ìgbà ìbọra ni wọ́n wọlé jọ àjẹ́ àjẹ́ àwọn tí mo ní kọ́ lọ pè wáyé rúkà ti lọ ẹni yìí 3,000 years ló lò pẹ̀lú ìbọra àjẹ́ òun gan tún àwọn àjẹ́ ń tẹríba fún ó dùn mí pọ́n ní ó ti lọ òun mo bá sọ lórí fóònù lẹ́ẹ̀kan mo lè pé kó máa bọ̀. bàbá ẹ pè. fún mi fóònù pé ẹsẹ tí mo ṣàlọ́ ní nọ́mbà ẹni nọ́mbà rẹ evangelist ṣe ẹ pè fún mi ó ti di evangelist báyìí. bàbá. àjẹ́ ẹni àjẹ́ ńkọ́ wọn bí ìyáláyà àjẹ́ dá bàbá mo tún sọ èmi àṣẹ òní Olúwa tó mi wò wọn bí ìran àjẹ́ kan dá kókò mi lójú. bàbá ẹ dúró kí lẹ gbẹ́kẹ̀lé. mo gbẹ́kẹ̀lé Jésù mo gbẹ́kẹ̀lé Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́ agbára ń bẹ nínú ẹ̀ ó ṣàgbára tó dàbí ti Jésù kì í sọ̀rọ̀ orin lásán kò ṣàgbára tó dàbí ti bàbá bọ́lọ̀ ṣe lọ apọ́sọ Ayọ̀ Babalọ́lá ni mò ń gbàdúrà fún gbẹ́mi wọ̀ jù bẹ́ẹ̀ lọ kò ṣàgbára tó dàbí ti Jésù agbára 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 tó jagbára lọ agbára tó dàbí ti Jésù agbára 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 tó jagbára lọ olórí àjẹ́ kó jáde kọ́ wà báyìí kó wá bá mi mọ àlẹ́sà òkè. àjẹmọ̀lẹ́. àwọn tó jẹ́ oníṣègùn tí wọ́n máa ń mú létí orí òkè mi mo lé wọn ìgbà tí fákọ̀ tí ò já mọ́ wọ́n kẹ́rù wọn. ẹ lé wọn. bẹ́ẹ̀ mo sọ fún yín. kí ló gbé yín láyà. ìgbín tó gbómi láyà náà ni pé Bíbélì sọ fún mi wípé ìdàpọ̀ kí ni òkùnkùn ní í ṣe pẹ̀lú ìmọ́lẹ̀ mo fẹ́ fi hàn ayé wípé agbára Jésù sì wà síbẹ̀. agbára Jésù sì wà síbẹ̀. ẹ bẹ̀rù èmèrè. èmèrè bàbá àtẹ̀mèrè àtàjẹ́ ṣe ń gbọ́ mi ṣe rí ngbà àwọn tó lọ pé bá dé wọ́n á sọ fún yín wípé pàkúté kan ló ẹni kéréje ẹ fún mi ẹ gbé fóònù wa. bàbá ẹrú o sì bá yín bàbá ọjà ẹjẹ ń bèrè kẹrẹ. ọjọ́ tẹ bá tún fẹ́ padà wá máa kó àjẹ́ síbí dé yìí. sani kọ́ máa sọ ọdún tó ti wà nú àjẹ́. wọ́n wà lẹ́ni gbọ́sẹ̀ yín wò. bàbá ẹdúró mo fẹ́ bèrè nǹkan kan tẹ́ni lè dáhùn ṣe bẹ̀rù ayé. ta ló ń jáyé ta ni yóò jẹ ayé níwájú ayérayé. ẹ kàn sọ pé ẹ bẹ̀rù ayé ẹ sọ bẹ́ẹ̀. mi ò bẹ̀rù ayé. èmi mọ̀ bẹ̀rù ayé tèmi. mo jókòó láyé ni èmi ò gbẹ́dì fáyé. bàbá èmi mọ̀ bẹ̀rù ayé mo mọ̀ bẹ̀rù emele. bàbá. ayé bo níbo ló ń jẹ ayé níwájú Jésù ta ni ayé níwájú ayérayé. kí lẹ gbé mi. Jésù ni agbára ẹ̀mí mímọ́ ó ń gbénú mi bàbá mi Ẹsíkáyà máa ń kọrin kan ẹni tí ń gbénú mi ó jáyé àtọ̀run lọ Jésù tó ń gbénú mi bàbá mọ̀ pé àwọn bímọ kan àwọn ló fi ọ̀nà hàn wá mo sọ fún Ọlọ́run pé mo fẹ́ le ju bàbá Ẹsíkáyà lọ
ẹ sọ fọ́lọ́run bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni olúwa mo fẹ́ kó fún mi ní ìṣẹ́po 14 ohun tó gbé sínú ẹ̀sìkáyà mi ò wá nǹkan méjì mo fẹ́ dúró di ìsọjí ìgbà kẹyìn ẹni tí ń gbénú mi ó jáya tọ̀run lọ kò kú ọ bẹ́ẹ̀ ni ó sùn ipá nínú ipá kò kú ọ bẹ́ẹ̀ ni ó sùn inú mi ló fi ṣe bùgbé jésù tó ń gbénú mi ó jáya tọ̀run lọ. bàbá ẹnìkan mọ̀ tí ń tẹ̀lé arákùnrin bọ̀. ẹ jẹ́ kán máa bọ̀ wọ́n wàá sọ fún yín ibi wọ́n ṣe jẹ́ ńgbà kan rí kì í ṣe ọ̀rọ̀ tẹnu ọ̀rọ̀ wọn ni wọ́n wí wọ́n pé kọ̀ àjẹ́ a máa mú wọn ṣeré ni. ẹnìkan mọ̀ tí méjì ni ọjà bẹ́yẹ ọkàn náà ni ẹnìkan mọ̀ tí ń bọ̀. a máa mú wọn ṣeré ni ó yá má bọ̀. Naomi ti lọ sí hospital ẹ bá mi pè lórí fóònù ẹ pè Naomi kó máa bọ̀ lórí fóònù yàtọ̀ sí bá mi pè Rachel ẹ pé kó gbé báyìí kó máa bọ̀. bàbá ẹrú ọba yín. ẹ jẹ́ kó pè Naomi fún mi pé mo ní kó gbé báyìí kó máa bọ̀. máa bọ̀ wọ́n ní mi ò bẹ̀rù àjẹ́. bọ́bà tàdákùn. wọ́n ní mi ò bẹ̀rù àjẹ́. kúnlẹ̀ ẹni tẹ́ ń wò yìí ipò owó ló wà nínú ẹgbẹ́ èmèrè tẹ́lẹ̀. ẹ bá ń fún ní máìkì ẹ dákun ẹ bá ń fún ní máìkì. ẹ bá ń fún máìkì ọmọ ẹ pé ara bàbá ẹ fi sí bẹ máìkì kan bẹ́ẹ̀ bí ẹ kílìpù ẹ bá ń kílìpù ẹ ẹ lọ́dún kan bá ń kílìpù ẹ kọ́ máa lọ kàn níbi tí ẹ kó. lọ́yà mú kó kílìpù ẹ fúnra ẹ. bàbá ẹ fún mi lórí ọ̀fẹ́ kí n yá. kò sí tí ó ṣe súnmọ́ bí. ó yẹ mọ bí lè béèrè. ipò wo ló dì mú ní ẹgbẹ́ wo ló wà tẹ́lẹ̀. Iyemọja. sọ̀rọ̀ sókè. Iyemọja. Iyemọja. bóòlù ṣe mọ̀ pé Iyemọja ló wà. torí ẹ mọ̀ pé èèyàn béèrè bóòlù ṣe mọ̀ pé inú Iyemọja ló wà tẹ́lẹ̀. kò sẹ́ni tó wà ní ẹgbẹ́ tí ò mọ̀ pé òun wà ní ẹgbẹ́. bàbá ló liberate ẹ bóòlù ṣẹlẹ̀ ṣàlàyé. mo mọra mi tẹ́lẹ̀ kí tó mọ̀. ọmọra rẹ tẹ́lẹ̀. bàbá ẹ̀dẹ̀jọ́ ń gbé. ó ti di ọmọ Ọlọ́run ó ti di ọmọ Ọlọ́run ó sọ nǹkan kan pé nínú àwọn nǹkan tó sọ ó sọ fún ṣàlàyé fún ọjọ́ tí ó lọ fún ẹ̀sàdò olódò tó wà lẹ́sàdò. bẹ́ẹ̀. ṣàlàyé bó ṣe lọ. last week Saturday. Saturday ta ló lọ yìí. bẹ́ẹ̀ mo ti máa sọ pé mo fẹ́ lọ odò yẹn bọ́ mi kì í láǹfààní àti lọ torí pé tí n bá lọ nínú ẹ̀mí mi ní láǹfààní àti rí olórí mi ó dìgbà tí n bá lọ ní ojúkòròjú. so ọjọ́ sátidé rárá last week mo lọ sóko so àwọn ọmọ tí mo tẹ̀lé lọ sóko wọ́n máa lọ sí odò yẹn dáadáa mo wá sọ fún ẹnìkan nínú wọn púpọ̀ mo fẹ́ lọ ẹ̀sà odò ọdún wọn mọ nǹkan tí mo fẹ́ lọ ṣe o. bàbá gbọ́dọ̀ pẹ̀lẹ́ ẹ̀sà odò. ẹ̀sà odò wà kò jìnnà sẹ́sà òkè mi. kò mọ nǹkan tí mo fẹ́ lọ ṣe ó kàn rò bá mo fẹ́ lọ wo bí odò ṣe rí ni. wọ́n dẹ̀ gbé mi lọ́bẹ̀ ní ọjọ́ sátidé nígbà tí a débẹ̀ mo rí bómi ẹ ṣe rí lóòótọ́ mo dẹ̀ ní àǹfààní àti rí olórí wọn. ìgbà tí mo pè mo dẹ̀ kìlọ̀ fún pé ká ló pè. Iyemọja olórí wọn mo kìlọ̀ fún pé ìjọ tó bá tún padà fi èèyàn ṣe ìrúbọ ìjọ ẹ̀ la máa gbàgbára lọ́wọ́ ẹ̀kadì máa mú kúrò lórí ilẹ̀ ayé. wọ̀ sí ní ọ̀rẹ́. bẹ́ẹ̀. dúró má bínú o bàbá mo lórí ọ̀fẹ́ àti súnmọ́ bí. ẹ súnmọ́ ẹ má bọ̀ kò sí tí ó gbé yín. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ó ní wípé ṣé o ní boyfriend gbogbo àtọ wà nínú tó jẹ́ wà nínú ẹgbẹ́ Iyemọja. mo lọ́kọ. o ní boyfriend láyé ní omi ìsọnù odò. last time mo ṣe ní boyfriend. o dẹ̀ tí kú òun Iyemọja mà tó ní boyfriend. má bínú nǹkan kan ti wà láàrin yín rí má parọ́ ṣé ẹni yóò ti kó sínú ìṣòro bẹ́ẹ̀. rárá. bí ti bò. torí pé ẹni táwa bá fẹ́ lò là máa ń ní. òtítọ́ ọ̀rọ̀ ni kò sọ orí pẹpẹ ló wáyé o. mo fẹ́ kó dákun
sórí ọ̀rọ̀ bàbá yìí Bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí gangan ló mú kí bàbá náà pè ọ́ ṣé kò sí wàhálà kankan láàrin wa àti ọkùnrin tẹ̀jọ́ lájọṣepọ̀ rẹ̀. Kò lè sí wàhálà ń bẹ Lọ́nà torí wo? pé kò mọ nǹkan kan. Àmọ́ tó bá wádìí mi ni wàhálà fi lè dé bá. Mo kàn ń fẹ́ kó má dáa torí ìyá mi ló sọ pé báwo lọmọ ṣe máa wà àwọn tẹ́ ń báyìí. gbèsè àwọn tẹ́ bàbá ilé díẹ̀ o ó yá. Kílẹ̀ sì rí ṣé ẹ ti pe Rachel. ẹ má pè Rachel ẹ dákun ẹ sì ṣe dùrú ẹ já yanjú tẹ́lẹ̀ ìtàn náà Rachel bò ó yá. Ó ní pé Naomi ti ń bọ̀ ẹ ti gbọ́n kankan. ìyá mi ló sọ pé báwo lọmọ ṣe máa pé ogún ọdún tí ò ní ní boyfriend. Ìdí tí mi ṣe fẹ́ ní boyfriend lélẹ̀ o ìgbẹ́ tí mo wà nínú ẹgbẹ́ mo ti darúgbó mi dé lọ́mọ. Ìdí tí mi fi lọ́mọ ni wípé èmi fúnra mi fẹ́ jag mi fẹ́ bímọ. Nǹkan tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ inú omi ló máa bá mi délé ayé tí bá wá ní boyfriend àbọ̀kọ. Gbogbo ayé máa pariwo pé kí ló ṣẹlẹ̀ tó fi ní ọmọ. Wọn ò sì gbọ́dọ̀ mọ ìdí tí mi fi ní ọmọ. Ìdí nìyẹn tí mi fi ní boyfriend. But ìgbà tí mẹ́mi ti ń pariwo pé báwo lọmọ ṣe máa wà báyìí gbogbo ẹni tó bá ń fẹ́ òkè ń gbà fún ni mo ṣe wá ẹyọ kan rí mi dé fi ṣe nǹkan kan. ṣé mọ́mí ẹ mọ irú èèyàn tó jẹ. Mẹ́mi mọ́. wọn mọ ìwọ gangan ni wọn mọ irú èèyàn tí wọ́n jẹ. Bọ̀yì ọdún yìí tí ò tí pẹ́ rárá mo ṣàlàyé bí mo ṣe jẹ́ fún un. bó ni wà àti bàbá ṣe pàdé. Láti 2008 ni mo ti mọ aṣẹ́wó ní. Tí n bá lè gbára mi lọ́wọ́ ẹ̀ mo dá gbogbo ọ̀nà láti travel. Mo sì yọrí mo travel. Nígbà ìgbẹ́ tágbára mi ò ká àwọn ẹni tí mo ti lọ bá wọ́n ní rárá àwọn ò lè mójútó mi mọ́ kí n máa bọ̀. Mo ti ronú pé ìyá yìí kò kúrò lọ́dọ̀ àṣẹ òní o. Ibẹ̀ mo tún padà lọ tí mo wá ń dà bí ọgbọ́n. Ìjọ́ tí mo bá ti ní mo lọ Ìbàdàn má lọ torí mo mọ̀ pé ọwọ́ àṣẹ òní ò ní pẹ́ bá mi. Ìjọ́ tó wá ra ṣé wá ra ọ̀jọ̀jọ̀ ni àbí tí mẹ́mi fún ní ọ̀jọ̀jọ̀. ní àṣẹ òní. Bẹ́ẹ̀ tí mẹ́mi ní kí n lọ gbé ọ̀jọ̀jọ̀ fún. Èmi mọ̀ pé ó rí mi o. Mo mọ̀ dáadáa pé ó rí mi. pé bàbá wòlíì rí ọ. Bẹ́ẹ̀ ni mo ti dàbí ọgbọ́n. bàbá ṣé lóòótọ́ lẹ́yìn sì rí. ẹ rí pé òun fúnra rẹ̀ ní wí. Mo ti dàbí ọgbọ́n àtọjọ́ yẹn mi rí mọ́. Tó bá ti ń bọ̀ lọ́dọ̀ wa mo ti máa mọ̀ pé ó ti ń bọ̀. Ọ̀dọ̀ kò tí dọ́dọ̀ wa o. ìyẹn wòlíì àṣẹ òní. Bẹ́ẹ̀ bọ̀ mo ti rí pé ó ti ń bọ̀. ọmọ ìlú wo ni ọ. Ọmọ Ẹ̀sà Òkè. Ọ̀sà Òkè. Mo wá sọ fún mẹ́mi pé tó bá ti ń bọ̀ mo máa sọ fún mẹ́mi pé mo fẹ́ délé àbí kí n ṣáà kúrò lọ́dọ̀ wọn ṣá. wá yọra. So ọjọ́ sátidé tí ìránṣẹ́ wá sí ilé wa láti wá pray ó ní kí n gbàdúrà ó ní kí n gbààwẹ̀ kí n gbàdúrà ká má parọ́. Mo mọ̀ pé kò sí ọjọ́ Sunday kan tí àṣẹ òní ò kí n wá sí Ìjẹ̀bú. Bọ̀ ìgbẹ́ tí mo wò ó mo rí pé ọ̀nà ẹ̀ pọ̀ lọ́jọ́ Sunday torí ẹ̀ mo ṣe lọ church. Ìgbà tí wòlíì ìránṣẹ́ ẹ̀ tún ní kí n máa bọ̀ lórí òkè mo rí pé ọwọ́ tẹ̀ mí. Ìdí nìyẹn tí mi fi stress ara mi. mo sì fẹ́ jẹ́ kọ́wọ́ tì ọ́. Kò sí nǹkan tí mo máa ṣe mọ́ ó lágbára jù mí lọ. ìyẹn àṣẹ òní lágbára ju ọ lọ. Bẹ́ẹ̀ni. bàbá ẹ gbọ́ nǹkan tí obìnrin sọ. àwọn tó bá kù níbi tí nǹkan wà kán fàyè wọn fún Jésù. àtolórí àjẹ́ àtàjẹ́ ẹ jẹ́ kí wọ́n pe Rúkà wá ṣé ẹ ti bá mi ẹnì kan máa pè wá ẹ jẹ́ pé ẹ jẹ́ pé Rúkà wá ìyẹn lò 3000 years nínú ìjọba ẹbọra. Rúkà ló ń fẹ́ ó fẹ́ olójìjí àjà ó fẹ́ àjàgùnmọ̀lẹ̀ ó fẹ́ àràbà àwọn òòṣà mẹ́tẹ̀ẹ̀ta yìí
ni wọ́n ń bọ nílé Ifẹ̀. Ọkọ náà jẹ́ fún ẹni tí mo pè ní Rúkàyè. Ó bímọ f'Èṣù, ó bímọ f'Àràbà, ó bímọ fún Olójìjí Àjà, ó bímọ fún Àjàgùnmàlè. 3,000 ọdún 3,000 years ló lò nínú ìjọba ìbọ̀ra. Àwọn yẹn ò kí tí wọ́n ń ṣe Iyemọja, agbede méjì ọ̀run àtayé níjọba wọn wà. Àwọn ló wà ní àwọn ẹ̀mí búburú ojú ọ̀run tí ìwé Éfésù sọ fún wa. Ephesians chapter 6. Àwọn ẹ̀mí búburú ojú ọ̀run. Ẹnikẹ́ni tó bá ti dúró nínú Kristi, kì í ṣe wípé ẹ wo bí ìṣà ìránṣẹ́ Ọlọ́run pọ̀, a pọ̀. Àwọn kan ń ka Bíbélì, wọ́n ń wàásù, ọ̀tọ̀ ni wọ́n. Àwọn kan ń jèrè ọkàn, ọ̀tọ̀ ni wọ́n. Àwọn kan ń wá Ọlọ́run. Ẹni bá wá yóò sì rí. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ rẹ, má bínú. Ṣé o ti kú òun bẹ́ẹ̀ finally báyìí? Bẹ́ẹ̀. Àmọ́ mo ti máa rí àwọn méjì tó kú lọ́wọ́ mẹ́mi. Àwọn òun kò lò. Ìyá Ìmá àti Ṣeun. Ta ló bí Ìmá àti Ṣeun? Ìyá tó bí mi lọ́mọ. Òkè yẹn ò wá sí ọ̀dọ̀ àṣẹ òní. Àwọn ìyẹn ti kú. Ọwọ́ àṣẹ àwọn ṣe kí ni? Wọ́n ti kú. Ṣẹ̀rọ àwọn tó ti kú tiẹ̀. Bàbá, àwàdì ẹ̀rọ. Ń sìn báyìí, o ti jẹ́wọ́ gbogbo ẹ̀. Bọ̀ ẹ̀kọ́ kan ó sì máa ń lọ ní odò. Ó lọ ní odò. Boyfriend yẹn ń kọ́. Ó wà ń Jẹ̀bú. Ó wà ń Jẹ̀bú. Kò sí wàhálà kankan láàrin yín. Bàbá, ẹjọ́ máa lọ. Èmi àti ńlá jọ fèsì àná. Ẹjọ́ máa lọ. Bàbá, àwọn èèyàn tẹ́ ń fèsì ni. so tí ẹ bá wá sọ fún mi pé àwọn àjẹ́ ń kọ́, òun mo ṣe rẹ́rìn. Àwọn àjẹ́ bíi ibo. Bàbá. Ẹnìkan sọ wípé a gbé ikú mì ní ìṣẹ́gun Jésù lórúkọ ẹ̀. Ẹni tí ó nàró yìí, bóyá ẹni tó nàró yìí, babaláwo kò lè confront ẹ̀. Àjẹ́, ṣé ń gbọ́ mi, kò lè confront ẹ̀ nítorí pé mèrè lọ́kọ àjẹ́. Bẹ́ẹ̀ni. Iyemọja ni. Ẹni tẹ́ ẹ rí Iyemọja ni. Àwọn babaláwo ń bọ̀wọ̀ fún wọn, àwọn àjẹ́ ń bọ̀wọ̀ fún wọn. So kí wá làjẹ́? Àmú ọmọ secondary school àná, ẹni tó ọmọ primary school bá dé ńkọ́? Ẹjọ́ ọmọ secondary school wọn bó lẹ́gbẹ̀ẹ́, wá ní tó ọmọ primary school bá dé ńkọ́? Jésù wà láàyè síbẹ̀, kìkìdá wípé fàyè rẹ fún, sí ní ọkàn òtítọ́ àti òdodo, sì wá. Sì wá. Bàbá wá. Ṣe rí ohun tó ń dùn mí jù lára àwa ìránṣẹ́ Ọlọ́run ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa ń wá ayé. Àwọ̀ Ọlọ́run. Ohun tó ń ṣe wá nìyẹn, tá a fi ń dọ́jà àwọn ẹlẹ́mìí èṣù. À ń wá ayé, owó là ń wá, ọrọ̀ là ń wá, ìfẹ́kúfẹ́ inú ayé là ń wá. Ohun tí Bíbélì rẹ̀ sọ fún wa ni wípé ẹ wá Olúwa àti òdodo rẹ̀. Ṣé ń gbọ́ mi? Ó ní gbogbo ohun tó bá kù á fi kún fún yín, kí n kọ paraphrase ẹ̀. So ìránṣẹ́ Ọlọ́run máa jókòó, ṣé ń gbọ́ mi? Á jókòó, á máa gbàdúrà. Ok, má gbàgbé Muslim name ẹ̀ yìí. Ṣé Naomi lélẹ̀? Rúkà. Ṣé Rúkà kọ́? Kàfáyà. Ẹ jọ̀ọ́, ẹ bá mi fi sector rẹ̀ sọ̀tọ̀. Mo fẹ́ interview fi sector rẹ̀ lọ́tọ̀. Kàfáyà máa bọ̀. Ẹ sì jọ jókòó bàbá. Mo fẹ́ ya sector rẹ̀ lọ́tọ̀. Sector rẹ̀ lọ́tọ̀ yẹn máa block tó tújú tiẹ̀ náà. Máa block fèsì ẹ̀. No, tí wọ́n ti ẹ̀ lójú tiẹ̀, lójú tó náà, lójú bàbá nìkan ni wọ́n á rí. Bàbá, nínú àwọn rògbòdìyàn tí wà lórí social media báyìí, sẹ́rù ọ̀bà yìí. Because mo ń wò ó pé sẹ́rù ni mo bá bàbá báyìí. Kí ló fẹ́ bà mí lẹ́rù? Bíbélì sọ fún mi wípé èmi kò fún ẹ ní ẹ̀mí ẹ̀rù, bí kò ṣe ẹ̀mí ìgboyà àti ẹ̀mí ìsọdọmọ. Ṣé rí ọjọ́ tí a bá ti bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ nínú ohun tá a kọ́nu Bíbélì, ó máa activate nínú wa, ó máa rí iṣẹ́ ṣe nínú wa. Ọjọ́ tá a bá bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ nínú nǹkan tá a kọ, tí nǹkan ń ṣe pé à ń kà á, à ń sọ lẹ́nu, àwa ń sá fún un. Torí tí a kọ sínú Bíbélì, ohun tó lè jẹ́ òṣìṣẹ́ ní ìgbàgbọ́. Tó bá ti gbàgbọ́, ó ní èmi kò fún ẹ ní ẹ̀mí ẹ̀rù àtẹ̀mí ìgboyà, àfẹ̀mí ìsọdọmọ. Bóyá kẹ́ ẹ tó lọ, màá fi fídíò mi kan hàn yín níbi tí mo ti lọ wú èṣù bèlèké. Ẹ tó ti lọ bẹ̀. Tá a ti wú èṣù bèlèké,
ní àárín títì tá a sọ dígà tá a gbé odindi òòṣà yẹn tá a ti wú èṣù bèlèké níbi tí wọ́n gbé ẹbọ ayé sí, ẹbọ kàǹkànú gbá. Fídíò ẹ wà, màá fi fídíò ẹ rí gbogbo ẹ sì ń bọ̀ lórí social media níbi tá a ti lọ wó ilé èṣù. Tẹ́ bá wo orí TikTok mi ẹ rí mẹ́, ó dà pọ̀ àlọ́ TikTok bá tá a ti lọ wó ilé òrìṣà nígbà tí wọ́n jẹ́ àwọn àjọ náà jẹ́ kí ìlú yẹn sinmi. Ìlú wo nìyẹn bàbá? Ẹ má jẹ́ ń dárúkọ ìlú, ẹ lọ bẹ ṣùgbọ́n ní Kwara State wa awú dànù. Nǹkan kò ti ṣẹlẹ̀ sí. Ṣèbá náà ní pẹ̀lú àwọn gba ọmọ tí mo kó làwọn pásọ̀ tí mo kó lọ́wọ́ láàyè kò sí tó ṣe wọ́n. Pẹ̀lú orí ọ̀fẹ́ Jésù láàyè ni wọ́n wà, kò dẹ̀ sí tó ṣe wọ́n. Iṣẹ́ rí àjọ tí a bá ti bẹ̀rẹ̀ sí ní rí Jésù gẹ́gẹ́ bí all in Lord, gbogbo ohun tó kù yóò tẹríba. Ohun tí Bíbélì sọ fún mi ni pé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ láàrin òkùnkùn, òkùnkùn sì borí rẹ̀. Ìmọ́lẹ̀ ni Kristi, ó ní ìmọ́lẹ̀ ayé, is the light of the world. Kì í ṣe pé ká kàn máa tẹ̀lé ká gbà sínú ayé wa nìkan. Ẹ jẹ́ a wá pẹ̀lú àwẹ̀ àtàdúà, ẹ jẹ́ a béèrè ẹ̀ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Ohun tí mo kà nínú Bíbélì mi ò kàn ká lásán, mo fẹ́ kí n kà á, kí n fi sójú ṣe. Tí n bá fi sójú ṣe, màá rí iṣẹ́ ẹ̀ ṣe. Kí ni mo kà nínú Bíbélì? Mo rí ibi tí ejò paramọ́lẹ̀ ti ṣán Paul. Ejò paramọ́lẹ̀ cobra, tí ejò paramọ́lẹ̀ bá ṣànyàn ọ̀run lẹ̀rọ̀. Bí ìgbà tí ejò ọká bá ṣànyàn ni, ó ṣán Paul, ó sì wọ́n dà sínú náà, ó wọ ọwọ́ ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ. Àwọn aláìgbédè tó gbà sílé bẹ̀ sí náà pè ní Janet Moradeyọ, bàbá tó bí mi náà pè ní James Òní. Kọ́fì kankan ṣàgùn. Ọjọ́ tó ògùn bá ti jẹ́ lórí mi, màá bọ́ sórí social media, màá ya Bíbélì, màá ní kò sọ́nà mọ́. Mo gbẹ́kẹ̀lé ẹ̀mí mímọ́, mo gbẹ́kẹ̀lé orúkọ kan tó ju gbogbo orúkọ, tí í ṣe orúkọ Jésù. Látijọ́ tí mo ti sìn, tí mo ti rọ̀ mọ́, kò já mi kulẹ̀ rí. Mo sinmi lé gidi gan. Ó ní mo ṣe máa ń sọ wípé agbára ń bẹ láfẹ́fẹ́, agbára ń bẹ nínú omi, agbára ń bẹ níbi gbogbo. Agbára Jésù táwọn yọ